dédé àkókò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi bẹ́ẹ̀ mú kí yín káàbọ̀ sí ìkànnì Omidan Àjọkẹ́ Adé níbi tá a ti máa ń ka àwọn ìròyìn àgbọ́gbọ́n tínú ìṣẹ̀lẹ̀ làlórí tó ṣẹlẹ̀ ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà sí yín létí àtẹ̀mí àtẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ó kéré tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa. Ìròyìn kan tún rèé tó ṣe bẹ́ẹ̀ tó bani lọ́kàn jẹ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú bí ìyá kan ẹni ọdún márùndínlọ́gọ́rin bó ṣe bẹ́ẹ̀ bó ṣe gbẹ̀mímì lásìkò tó lọ lè ṣe hajj lórílẹ̀-èdè Saudi Arabia. Arábìnrin kan ẹni ọdún márùndínlọ́gọ́rin tó wá láti ìpínlẹ̀ Edo tí orúkọ rẹ̀ ń jẹ́ Adizatu Dansumi òun náà ló ti gbẹ̀mímì lásìkò hajj ọdún 2025 yẹn ní orílẹ̀-èdè Saudi Arabia. Dansumi ọ̀hún ló wá láti Jantu Unzuaru ìyẹn ní ìwọ̀ oòrùn níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Exako náà ni arábìnrin ọ̀hún ti wá gẹ́gẹ́ bí ikọ̀ akọ̀ròyìn Punch bí wọ́n ṣe ń jábọ̀ rẹ̀ yẹn sí ojú òpó ìròyìn wọn. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé arìnrìn-àjò ọ̀hún náà ló gbẹ̀mímì ìyẹn lọ́jọ́ ajé Monday sí ilé ìwòsàn kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní King Fahd General Hospital tó wà ní Mecca lẹ́yìn ìgbà tó ṣe àìsàn ráńpẹ́ ní ìbámu pẹ̀lú ohun tí ẹni tí í ṣe alága rírìn-àjò lọ sí ilẹ̀ mímọ́ hajj eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ Edo eléyìí tó sọ tí orúkọ rẹ̀ ń jẹ́ Musa Undoma òun náà ló fìdí gbígbẹ̀mímì eléyìí tí arábìnrin ọ̀hún gbẹ̀mímì ló fìdí rẹ̀ múlẹ̀ lọ́jọ́ Tuesday wípé lóòótọ́ àti lódodo òun náà ni arábìnrin ẹni ọdún márùndínlọ́gọ́rin ọ̀hún náà ló ṣe pẹ̀kí pẹ̀lú lọ́jọ́ ajé Monday. Undoma jẹ́ kó di mímọ̀ wípé Dansumi ọ̀hún òun náà ló ṣàìsàn ráńpẹ́ lẹ́yìn ìgbà tó ṣe tàwáàfù rẹ̀ tán ìyẹn tí wọ́n rìn yíká gbogbo ilẹ̀ mímọ́ Kaaba tó sì jẹ́ wípé lójú ẹsẹ̀ náà ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn yìí lọ́jọ́ àìkú Sunday níbi tó ti wá ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mímì ìyẹn lọ́jọ́ tó tẹ̀lé ọjọ́ ajé Monday. Wọ́n ní ìbámu pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí òun náà ló mú tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi sin òkú arábìnrin ọ̀hún sí Mọ́kà ìyẹn ní ọjọ́ tó gbẹ̀mímì gangan tí wọ́n sì ti fi tó àwọn mọ̀lẹ́bí rẹ̀ létí pé báyìí kàsá báyìí kàwòdì. Bákan náà lẹni tí í ṣe alága arìnrìn-àjò lọ sí ilẹ̀ mímọ́ hajj tó jẹ́ ti ìpínlẹ̀ Edo ló fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí àwọn tí ń ṣe mọ̀lẹ́bí arábìnrin ọ̀hún. Bákan náà ló sì ń fi wọ́n lọ́kàn balẹ̀ wípé àwọn yòókù eléyìí tí wọ́n wà níbẹ̀ náà ni wọ́n wà lálàáfíà ara. Tó gbáǹkọ́gbì ìròyìn kan tún rèé kọ́lé Elédùmarè kó ṣàánú wa ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kó mọ́ ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa o. Eléyìí tó ní í ṣe pẹ̀lú bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe fi kélé òfin gbé arákùnrin kan lórí ṣíṣe ikú pa ìyàwó ilé kan ní ìpínlẹ̀ Kano. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Kano ó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti ráwọ́ tó afurasí kan tí wọ́n ní ó lọ́wọ́ nínú ṣíṣe ikú pa ìyàwó ilé ẹni ọdún méjìlélógún kan ní ìpínlẹ̀ Kano. Arábìnrin Wùmásà Haruna ọ̀hún náà ni wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní ilé ọkọ rẹ̀ ní Samiya Danhuwa ìyẹn ní ìpínlẹ̀ Kano ní ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí ní ìbámu pẹ̀lú ìròyìn eléyìí tí wọ́n fi léde. Wọ́n ní ẹni tí í ṣe ọkọ arábìnrin ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Mohammed ó náà ló bá a nínú àgbàrá ẹ̀jẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tó sì sí yánnayànna ní ọrùn rẹ̀ pẹ̀lú. Wọ́n ní lójú ẹsẹ̀ lómi gbóná yìí pẹ́ lẹ́nu lọ́wọ́ ò gbọdọ̀ pẹ́ ní sáà kéèké náà ni wọ́n gbé arábìnrin ọ̀hún dìgbàdìgbà tó di ilé ìwòsàn níbi tí wọ́n fìdí rẹ̀ mọ́lẹ̀ tí wọ́n ń kéde fún wípé ó ti ṣe bẹ́ẹ̀ ó ti gbẹ̀mímì ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ní ìbámu pẹ̀lú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde lọ́jọ́ ìṣẹ́gun Tuesday láti ọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kano DSP Abdullahi Kiyawa. Ó jẹ́ kó di mímọ̀ wípé afurasí ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Suhaibu Abdulkadir ẹni ọdún márùndínlógójì tó ń gbé ní Madata òun náà ni wọ́n rawọ́ tó ní ọjọ́ Ẹtì Friday lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ rẹ́kẹnẹrẹ iṣẹ́ ìwádìí ní ìbámu pẹ̀lú àtẹ̀jáde eléyìí tó sísọ lójú rẹ̀. Wọ́n ní wọ́n rawọ́ tó afurasí ọ̀hún tó sì kà bòròbòrò yìí ò tó ṣe bẹ́ẹ̀ tó ń kà bòròbòrò wípé òun náà lòun ṣe bẹ́ẹ̀ lòun gbẹ̀mí lẹ́nu ìyàwó ilé ọ̀hún ó ṣe é lálàyé pé níṣe lòun kọ́kọ́ fún un lọ́rùn pa tóun sì gún ní nǹkan pẹ̀lú ní ọrùn rẹ̀ léyìí tó ṣe bẹ́ẹ̀ tó yọrí sí bí arábìnrin ọ̀hún bó ṣe gbẹ̀mímì o. Ní ìbámu pẹ̀lú àtẹ̀jáde ọ̀hún nígbà tí wọ́n tẹ̀síwájú wọ́n ní afurasí ọ̀hún ló ti wà ní àkóló àwọn ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ lákòókò tá a wà yìí tíṣẹ́ ìwádìí sì ń lọ lónímọ̀nà wà lójúnà àti ṣe bẹ́ẹ̀ látútúṣu désàlẹ̀ kòkò bóyá àwọn kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jọ lẹ̀ dí àpòpọ̀ lórí ṣíṣe ikú pa arábìnrin ọ̀hún àbí nǹkan míì bẹ́ẹ̀ tó rọ̀ mọ́ ṣíṣe ikú pa arábìnrin ọ̀hún o. Bákan náà ni ikọ̀ ọlọ́pàá ó ń jẹ́ kó di mímọ̀ wípé láìpẹ́ láì jìnnà òun náà ni wọ́n taari ọ̀gọ̀ oníṣẹ́ láabi tó jẹ́ afurasí ọ̀hún lọ́gbọ̀gbọ́n lọ sí ilé ẹjọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá parí ọ̀rẹ́kẹ́nẹrẹ iṣẹ́ ìwádìí. Kọ́lé Elédùmarè kó ṣàánú wa ní ìròyìn àgbọ́gbọ́n tínú lélẹ́yìí. Tó gbáǹkọ́gbì ìròyìn kan mọ̀ tún rèé lápá bí eléyìí tó ní í ṣe pẹ̀lú bí àìbalẹ̀ ọkàn bó ṣe bẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ondo látàrí bí àwọn alárùn ọpọlọ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe sá kúrò ní ilé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú wọn. Wọ́n ní àwọn alárùn ọpọlọ tí ò dín ní mẹ́sàn-án
òun náà ni ìròyìn ti fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n sá kúrò ní àkàtà ibi tí wọ́n ti ń tọ́jú wọn ìyẹn ní ìpínlẹ̀ Ondo ní ilé ìwòsàn Neuropsychiatric Hospital tó fìkàlẹ̀ sí Àkúrẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn Daily Post bí wọ́n ṣe ń jábọ̀ rẹ̀, wọ́n ní àwọn mẹ́sẹ̀ẹ̀sán ọ̀hún náà ni wọ́n sá kúrò ní àkàtà ibi tí wọ́n ti ń tọ́jú wọn lọ́jọ́ Àbámẹ́ta Sátidé, eléyìí tó sì kó àìbalẹ̀ ọkàn bá àwọn tí wọ́n ń gbé agbègbè ọ̀hún látàrí ewu tó rọ̀ mọ́ bí wọ́n ṣe sá kúrò ní àkàtà ibi tí wọ́n ti ń tọ́jú wọn ọ̀hún. Ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ ṣáájú sí wípé àwọn tí wọ́n sá kúrò lákàtà ọ̀hún náà ni wọ́n ń tọ́jú lọ́wọ́lọ́wọ́ ní ilé ìwòsàn ọ̀hún tí wọ́n sì láǹfààní àti sá kúrò níbi tí wọ́n ti ń tọ́jú wọn látàrí bí ètò ààbò bí ò ṣe ṣe bẹ́ẹ̀ tí ò ṣe múnádóko dáadáa níbi tí wọ́n ti ń tọ́jú wọn náà. Ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ ilé ìwòsàn ọ̀hún àmọ́ tó ní kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má dárúkọ òun látàrí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe rí. Ó jẹ́ kó di mímọ̀ wípé ibi táwọn máa ń tọ́jú àwọn alárùn ọpọlọ ọ̀hún sì kìí ṣe ibi tí ètò ààbò rẹ̀ tó ti múnádóko dàbí alára. Ó sì rọ ìjọba ìpínlẹ̀ ọ̀hún láti tètè gbé ìgbésẹ̀ akin lórí eléyìí lóní kánmọ́nkóbó omi gbóná ò gbọdọ̀ pẹ́ lẹ́nu bẹ́ẹ̀ lọ́wọ́ ò gbọdọ̀ pẹ́ ní sáà kéèké. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ á bẹ̀rẹ̀ sí ni mọ̀ rí àwọn tó jẹ́ àwọn tí àwọn ń tọ́jú káàkiri títì ìyẹn ní Àkúrẹ́ o. Ẹlòmíín náà tó bá ikọ̀ akọ̀ròyìn Daily Post sọ̀rọ̀ tó jẹ́ pé mọ̀lẹ́bí tiẹ̀ wà lára àwọn aláìsàn ọ̀hún tí wọ́n kúrò lákàtà ibi tí wọ́n ti ń tọ́jú wọn ló fi àìdùnnú rẹ̀ hàn tó sì ké sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Lucky Ayédàtiwa láti tètè wá nǹkan ṣe sí kinní ọ̀hún. Ó ké sí gómìnà wípé kí gómìnà kó ṣe bẹ́ẹ̀ kó ran àwọn lọ́wọ́ láti wá nǹkan ṣe sí ètò ààbò ilé ìwòsàn ọ̀hún wípé n tó ṣe ní láàánú tó sì bani lọ́kàn jẹ́ ni wípé káwọn gbé èèyàn wá bí kó wá jẹ́ wípé lẹ́yìn ọjọ́ díẹ̀ làwọn padà wá ń ṣe bẹ́ẹ̀ làwọn rí tí rìnrìn gbèrègé káàkiri títì ìpè n tó ṣe bẹ́ẹ̀ tó kù díẹ̀ káàtó ni. Wọ́n ní lásìkò tí ìròyìn yìí fi ń jáde wọn ríbi kàn sí ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì lẹ́ka tó ní í ṣe pẹ̀lú ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Simidélé Odùmáyọ̀ tí ìròyìn náà fi jáde.